A kú dédé àsìkò yìí, a kú kó lè dá, a kú fọmọnà ṣe lágbára Ọlọ́run ọba yóò rọrùn fún wa lórílẹ̀ yìí àti gbogbo aláṣẹ lẹ́dùá. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ kẹta nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn fún tòní. Pẹ̀lú bó ṣe ń kù díẹ̀ péréte kí àwọn ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wà ń bẹ̀ lọ́wọ́ kó ankara wọlé kí àwọn tuntun gba ìjọba lọ́wọ́ wọn báyìí. Ààrẹ Buhari, igbákejì rẹ̀, àwọn gómìnà bíi 28 tó fi mọ́ àwọn alákòóso ni wọn yóò kó ìwé lé lọ́wọ́ o láti sọ gbogbo dúkìá èyí tí wọ́n ní kí wọ́n tó bọ́ síbẹ̀ àti eléyìí tí wọ́n ní lọ́wọ́ báyìí kí wọ́n tó kúrò lórí àlééfà. Àjọ eléyìí tó rí sí dúkìá ìjọba lórílẹ̀-èdè yìí ló polongo bẹ́ẹ̀. Tinubu yóò tó sọ ìpinnu rẹ̀ lórí yíyọ ẹ̀kúnrẹ́rẹ́ owó orí epo lẹ́yìn tó bá gba agbára ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà. Àjọ PCC ló wí bẹ́ẹ̀. Ó yẹ kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n mú ẹnikẹ́ni yòówù tó bá ń dún màgbúrú ìjọba fìdíhe ní orílẹ̀-èdè yìí kí wọ́n sì ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Ọjà mílíọ̀nù owó iyebíye òun ló mú iná sẹ́nu tí gbogbo ẹ̀ sì jó di eérú ní ìpínlẹ̀ Èkó nínú gbọ̀ngàn ilé ìkó ọjà sí kan èyí tó wà ní Ọba Akran. Ọmọdébìnrin ọmọ ọdún 22 eléyìí tó dolóògbé tó jẹ́ akẹ́kọ̀ọ́ ti gbogbo ìṣe MOSHOOD Abíọ́lá òun ni wọ́n ti sọ wípé wọ́n béèrè ìdájọ́ tó tọ́ àti eléyìí tó yẹ lórí ikú ọmọdébìnrin ọ̀hún. Lákòótán nínú kókòrò ìwà fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfé ní ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà EYAN ló ti sọ iye mílíọ̀nù tó pàdánù lásìkò tó ń gbìyànjú láti pe gbajúgba olórin ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà Nicki Minaj kí wọ́n lè jọ kópa nínú ọ̀kan nínú àwọn orin rẹ̀. Ìròyìn jẹ́ láǹfààní àti jẹ́rìí tá a bá lọ bàbá ẹ̀kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn Fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari àti igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò tó fi mọ́ àwọn alákòóso 44 àwọn ni wọ́n ó ṣe ìwé kan eléyìí tí wọ́n kò lé wọn lọ́wọ́ láti wá ṣàlàyé dúkìá ìjọba àti eléyìí tó jẹ́ ti tiwọn èyí tó ń bẹ lákàtà wọn àti tí kìí ṣe tiwọn kó tó di pé wọ́n pe ìdá àṣàkóso agbára sílẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ọ̀rọ̀ yìí wà nínú àtẹ̀jáde kan eléyìí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí àjọ kan èyí tó ń gbé kalẹ̀ tó ń rí sí gbogbo dúkìá àti gbogbo òṣìṣẹ́ ìjọba jákèjádò ní orílẹ̀-èdè wa Nàìjíríà. CCB ẹni tó jẹ́ agbẹjọ́rò àti olùdámọ̀ràn pàtàkì sí àjọ ọ̀hún eyín dókítà Mustapha Musau ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti ọ̀rọ̀ náà ló fi múlẹ̀ fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá ó ní àsìkò tí ń tó báyìí tá a bá sì wojú aago wa á rí i pé ọjọ́ péréte ló kù fún ààrẹ Muhammadu Buhari, igbákejì rẹ̀ àti àwọn alákòóso àti tó fi mọ́ àwọn gómìnà kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì mọ́ fẹ́ni ògbódòmè. Ó ní ní báyìí kí oníkálukú wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá máa gba fọ́ọ̀mù látàrí pé fọ́ọ̀mù ọ̀hún ó ti wà nílẹ̀ sẹpẹsẹpẹ kí wọ́n lè sọ gbogbo dúkìá eléyìí tí kìí ṣe ti tiwọn kí wọ́n kọ síbẹ̀ èyí tó jẹ́ ti ìjọba kí wọ́n kọ síbẹ̀ àti eléyìí tó jẹ́ ti tiwọn pàtó lásìkò tí wọ́n ti wà lórí agbára ní orílẹ̀-èdè Nàìjíríà kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n lè mọ ohun tí wọ́n ní àti eléyìí tí kìí ṣe tiwọn. Ó ní bí ọ̀rọ̀ ti ṣorí lọ́dọ̀ ààrẹ àti igbákejì tó fi mọ́ àwọn alákòóso òun náà ló ṣorí lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin pẹ̀lú àwọn gómìnà 28 pẹ̀lú àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ wọn kí oníkálukú wọn kí wọ́n máa lọ sí orílẹ̀ iṣẹ́ èyí tó wà ní ìpínlẹ̀ oníkálukú láti lọ máa rí gba fọ́ọ̀mù eléyìí tí àjọ CCB tí wọ́n gbé kalẹ̀ kí wọ́n lè kọ gbogbo dúkìá èyí tó jẹ́ ti tiwọn síbẹ̀ àti eléyìí tó jẹ́ ti ìjọba kí ọmọ orílẹ̀-èdè yìí lè mọ̀ wípé lótìtọ́ àti lódodo dúkìá yìí ní kìí ṣe tiwọn èyí tó sì jẹ́ tiwọn rèé
àjẹmọ́nú wọn ni kí wọ́n máa kó lọ sí ilé wọn láyọ̀ àti àlàáfíà. Àjọ eléyìí tó ń polówó ìbò fún ààrẹ tuntun aṣèdìbòyàn Bọ́lá Ahmed Tinubu ní orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC, àjọ ọ̀hún eléyìí tí Festus Keyamo tó ń jẹ́ aṣíwájú fún tó sì jẹ́ agbẹnusọ fún òun ló ti sọ di mímọ̀ wípé ààrẹ tuntun aṣèdìbòyàn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹgbẹ́ òṣèlú APC yóò sọ ìpinnu àti ìgbésẹ̀ àgbà ìdàṣàkóso agbára nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí lórí yíyọ ẹ̀kúnrẹ́rẹ́ owó orí epo sọ́bsìdì èyí tí àwọn Nàìjíríà ń kérora rẹ̀ wípé kí wọ́n ṣe kíní ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ kára lè tu àwọn orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù lórí ẹ̀rọ epo bẹntiróòlù ọ̀hún èyí tó ti wọ́n gógó lọ́jà tó sì ń jẹ́ kí gbogbo ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó tu wọn gbogbo síwájú sí i. Festus Keyamo tó sọ̀rọ̀ ọ̀hún lánàá ti ṣe ọjọ́ Sunday ọjọ́ Àìkú nílùú Àbújá lásìkò tó ń pẹ̀lú àwọn akọ̀ròyìn tí wọ́n fi ọ̀rọ̀ ń jomi tó rọrọ̀ lórí ìgbáradì ìpinnu ààrẹ tuntun aṣèdìbòyàn Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú gbogbo nǹkan tó ní fún àwọn orílẹ̀-èdè yìí ní Keyamo ti sọ. Ó ní iṣẹ́ àkọ́kọ́ eléyìí tó wà níwájú Tinubu lọ́wọ́ báyìí tó bá gba agbára ní orílẹ̀-èdè yìí kò ju bí ó ṣe jẹ́ kí owó orí epo bẹntiróòlù yìí sọ́bsìdì kó di yíyọ kí epo kó sì wá sílẹ̀ pẹ̀lú ìpàdé ọ̀hún èyí tí Keyamo ṣe pẹ̀lú àwọn ọlọ́gàá tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo bẹntiróòlù ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tó jọ̀gá àgbà ẹ̀ka tó ń darí ọ̀rọ̀ epo àti àwọn olùgbàtà epo ní orílẹ̀-èdè yìí sọ di mímọ̀ ó ní gbígbé ìgbésẹ̀ láti yọ ẹ̀kúnrẹ́rẹ́ owó orí epo yìí ó ṣeé ṣe kó tún ṣe àkóbá kówó epo orílẹ̀-èdè yìí èyí tí wọ́n ta jálá bẹntiróòlù kan kó lọ sí 750 naira bí wọ́n bá ṣọ́ra kí wọ́n fi pẹ̀lẹ́kùtù láti pa ẹ̀múkùrù eléyìí tó bá sí gẹ́gẹ́ imú ọba ni ó ní bí wọ́n bá ṣe ní wàràwò ó ṣeé ṣe kó ṣe àkóbá fún owó epo bẹntiróòlù èyí tí wọ́n máa ta jálá kan eléyìí tí ó di díẹ̀ ní ẹgbẹ̀rún kan náírà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ One Love Family Satguru Maharaj ló ti kọminú sí awuyewuye ìròyìn kan èyí tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ó ṣeé ṣe kí ààrẹ Muhammadu Buhari kó má gbé ìjọba fún ààrẹ tuntun aṣèdìbòyàn Bọ́lá Ahmed Tinubu kó jẹ́ pé àwọn ìjọba FIDIHE ni ó fà kalẹ̀ tí òun yóò sì gba ilé rẹ̀ lọ. Satguru Maharaj eléyìí tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Èkó lópin ọ̀sẹ̀ tó kọjá sọ di mímọ̀ wípé ní báyìí ìdúró ò sí ìbẹ̀rù sí fẹ́ni tó gbódómì ó ní iyán ti di àtúnkún ọbẹ̀ náà ti di àtúnṣe. Ó ní iṣẹ́ àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí ni pé kí wọ́n rí bá àwọn ènìyàn tó bá ń wá wàhálà ìdààmú fún orílẹ̀-èdè yìí kí wọ́n fọwọ́ òfin wọn wá sí iwájú ìjọba. Ó ní ní báyìí ìdúró kò sí ìbẹ̀rù sí mọ́ fún àjọ DSS kí wọ́n rí dájú wípé ẹnikẹ́ni yòówù eléyìí tó ń gbà lérò nínú ọkàn láti lè jẹ́ kí ìjọba FIDIHE kó wá sí ìmúṣẹ lórílẹ̀-èdè yìí kí wọ́n rí dájú pé wọ́n fi ọwọ́ òfin mú wọn lọ sí ibi tí ìmú ẹṣin tó ti dúnlẹ̀ dáadáa. Satguru Maharaj tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ó yẹ kó jẹ́ ìdùnnú ayọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí pẹ̀lú bí idà àti agbára òun bó ṣe padà wá sí gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní pàápàá jù gbogbo ọmọ Yorùbá káàfàtà nílẹ̀ yìí àti lókè òkun. Guru Maharaj eléyìí tó tún sọ òkò ọ̀rọ̀ lu ẹni tó ti jẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹbọra òwú àti ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú PDP olóyè Bọ̀dé George tó fi mọ́ àwọn àgbààgbà kan lẹ̀ Yorùbá eléyìí tínú wọn ò dùn sí bí Bọ́lá Ahmed Tinubu ti jáwé olúborí tó sì jẹ́ pé àwọn gbọ́gbọ́n lè ṣù eléyìí tó ń ṣe àtakò sí ìjáwé olúborí Bọ́lá Ahmed Tinubu. Satguru Maharaj tó dárúkọ àwọn èèyàn wọ̀nyí tó sì ṣe ìkìlọ̀ fún wọn wípé kí wọ́n dákẹ́ bí bẹ́ẹ̀ kọ́ á jẹ́ pé ìbínú Ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ sórí àwọn ènìyàn ọ̀hún ni ó ló yẹ kí gbogbo àwọn wọ̀nyí kí wọ́n máa dunnú kí wọ́n máa yọ̀ ní látàrí pé ẹni tó jáwé olúborí sí ipò ààrẹ nínú ètò ìbò ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún yìí ó jẹ́ ọmọ Yorùbá tó sì jẹ́ ẹni tó ní ọgbọ́n ìmọ̀ làákàyè àti òye. Ó ní kí wọ́n wo àpẹẹrẹ ìlànà eléyìí tó fi sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó wọn yóò rí ohun gbogbo ló ń lọ bó ti tọ́ àti bó ti yẹ. Bákan náà ní Bọ́lá Tinubu ló ti ṣe gudugudu méje yàyà mẹ́fà ètò òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ní àwọn ohun àwòtọ́ka sí eléyìí tó ṣe mú yànnà. Lákòótán Satguru Maharaj ní ìfẹ́ òun ló yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá àti ọmọ Nàìjíríà kí wọ́n ní síra wọn bákan náà kí wọ́n sì ní ìgbàgbọ́ wípé pẹ̀lú oore ọ̀fẹ́ olùgbàlà kì yóò sí nǹkan wípé dídùn lọ́sàn yóò so. Iná ọmọ ORARA ṣọṣẹ́ nílùú Èkó lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí ní ilé kan eléyìí tí wọ́n ń kó àwọn ọjà owó iyebíye sí
èyí tó wà ní ọba Akran nílùú Èkó Flux Logistics Warehouse èyí tó wà ní agbègbè Shapara Williams ní àdẹ̀yìnkọ sí ojú ọ̀nà èyí tó lọ sí ọba Akran Avenue nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ní ṣáàdédé ní nǹkan bí aago 9 òwúrọ̀ òun ni iná ló dédé sọ nínú gbọ̀ngàn èyí tí wọ́n ń kó ọjà ọ̀hún sí tààmù sí warehouse tó sì jẹ́ wípé ojú dúkìá ọ̀pọ̀lọpọ̀ owó iyebíye tó jẹ́ ọjà mílíọ̀nù tó gbé mílíọ̀nù pọ̀ lówùúrọ̀ kùtùkùtù Sunday àná gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdarí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bákan náà ẹni tó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ètò ń dóòlà ẹ̀mí àti iná kúrò èyí Margaret Adéṣeyẹ sọ di mímọ̀ oníkan bí aago 9 òwúrọ̀ àná ti sọjọ́ Sunday òun ni iná ló dédé sọ nínú àyè ọ̀hún oníkan tó tún wá fà á iná ọ̀hún kò ṣẹ́ oníkòṣẹ́ àwọn nǹkan bíi kẹ́míkà èyí tó ń kó síbẹ̀ tó sì jẹ́ àwọn nǹkan mímu èyí tó ní í ṣe pẹ̀lú kẹ́míkà kan èyí tó lágbára tí wọ́n ń pè ní elta náà èyí tó ń fi ṣe àwọn ògógóró àti àwọn nǹkan tajútajú oníkìní yìí ó ló jẹ́ nǹkan tó burú tó sì di lòdì sí iná ó ní gẹ́rẹ́ tí iná sọ níbẹ̀ ni àwọn kẹ́míkà yìí ló bẹ̀rẹ̀ sí ní gbaná èyí tó jẹ́ ipò ojú ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù owó iyebíye tó jẹ́ ọjà èyí tí wọ́n kó síbẹ̀ lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣe ìkìlọ̀ fáwọn ènìyàn kan máa rí dájú pé ní ìgbàkigbà tí wọ́n bá kúrò níbi iṣẹ́ àbí ọ́fíìsì wọn iná àwọn tó jẹ́ iná ìjọba kó wà ní pípa kó sì wà eléyìí tó fi ní lọ́kàn balẹ̀. Àwọn ẹbí olóògbé ọmọdébìnrin ọmọ ọdún 22 èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ gbogbonìṣe Moshood Abiola eléyìí tó wà nílùú Abẹ́òkúta lólu ìpínlẹ̀ Ògùn Kabirat Ṣóbọláwo ni wọ́n ti ké gbàjarè síta báyìí lórí bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe ń fi ìwádìí eléyìí tó rọ̀gbà yìí kú ọmọdébìnrin ọ̀hún ká bí wọ́n ṣe ń fi kinní ọ̀hún falẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ẹbí olóògbé náà arábìnrin Ṣóbọlá tó sọ di mímọ̀ ó ní ìbànújẹ́ gbà ní kí májèsí máa tójú òbí lọ́rùn o ó ní ikú ọmọdébìnrin ọ̀hún Kabiratu ó mú ìfura dání wípé ṣáàdédé ni wọ́n bá òkú ọmọ ọ̀hún lórí bẹ́ẹ̀dì rẹ̀ pẹ̀lú ọ̀bẹ eléyìí tí wọ́n fi gún tí wọ́n fi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n sì ti mú fóònù ìbánisọ̀rọ̀ ọmọdébìnrin ọ̀hún tí wọ́n ti mú lọ o ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ ní ọjọ́ 4 oṣù kejì ọdún tá a wà yìí wọ́n ní ẹni tó jẹ́ ọ̀rẹ́kùnrin sí ọmọdébìnrin náà eléyìí tó wá fi ọ̀rọ̀ ọ̀hún lé àwọn ọlọ́pàá létí o ló sọ di mímọ̀ tó sì jẹ́ pé lásìkò tí ọ̀rẹ́kùnrin sí olóògbé náà tó ń sọ ló sọ wípé ó ti ṣe díẹ̀ tí wọ́n ti ń wá Kabiratu tí ẹni tó sì jẹ́ ọlọ́pàá ní agbègbè tó lọ fi ọ̀rọ̀ ọ̀hún létí tí yẹn béèrè lọ́wọ́ ọmọdékùnrin náà wípé àti tó ọjọ́ mélòó tó ní nǹkan bíi aago 9 sí 10 òwúrọ̀ ní ọjọ́ 3 oṣù kejì ọdún yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pe aago rẹ̀ tí aago rẹ̀ ò sí lọ ó ní ìgbà tí ó fi di nǹkan bí aago 1 ọ̀sán ló wá fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí èyí tó fà á kí wọ́n sọ yìí pé arákùnrin tó wá fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí náà ó mú ìfura dání tí àwọn ọlọ́pàá tí wọ́n sì dá dúró fún ìwádìí ní báyìí wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ó ti ń falẹ̀ ó yẹ kí àwọn ọlọ́pàá kí wọ́n ti fẹ́ parí ìwádìí wọn kí wọ́n lè mọ èèyàn èyí tó ṣiṣẹ́ ibi ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń kọrin tàkasùfé Ọ̀nàyàn Mbò tí gbogbo èèyàn mọ̀ sí Ìyáyà òun ló ti sọ ohun tójú rẹ̀ rí lásìkò kan sẹ́yìn èyí tó ń tiraka tó ń gbìyànjú láti pé ọ̀kan nínú àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń kọrin tàkasùfé Nicki Minaj kí wọ́n lè jọ kópa nínú ọ̀kan nínú àwọn orin rẹ̀ èyí tó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ owó iyebíye mílíọ̀nù lòún pàdánù sórí ìgbésẹ̀ yìí tí gbogbo rẹ̀ tó sì já sí pàbó lásìkò náà lọ́hùn-ún ó ní ọ̀kan nínú àwọn tọ́jọ́ ṣiṣẹ́ tó sì jẹ́ni tó bá ń gbé orin rẹ̀ jáde ni wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún láti lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ní Atlanta, Georgia láti lè lọ wá Nicki Minaj rí kí wọ́n sì lè bá dúnàdúrà wọ́n ní ìgbà tí wọ́n dé Ìyáyà sọ wípé pẹ̀lú gbogbo akitiyan ọ̀hún owó tí Nicki Minaj ń bèrè lọ́wọ́ àwọn tó $200,000 èyí tó jẹ́ pé mílíọ̀nù owó iyebíye sí Nàìjíríà ní Ìyáyà ní lásìkò yìí gbogbo owó tí ń bẹ lọ́wọ́ àwọn kò tó owó tí wọ́n fi rákú pẹ̀lú ọbẹ̀ ńkọbì tí wọ́n fi jẹ́ tòun ti nǹkan lẹ́rìndòdò èyí tó fà á kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó fẹ́ mú òun pẹ̀lú gbogbo owó eléyìí tí wọ́n fi lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà àti oúnjẹ àti mímu kó tó di pé wọ́n darí padà sí Nàìjíríà pẹ̀lú ọwọ́ òfò lákòótán Ìyáyà ní ìdúró sí ìbẹ̀rù sí fẹ́ni tó kódómì ò pé bí ẹ ṣe bá dà ní àátúgùn ni ó ní orin òun tó nǹkan gbà náà kù
kúkéré tí gbogbo ènìyàn mọ̀ sí kúkéré master ó ní òun ni wọ́n gbìyànjú láti pe Nicki Minaj sí ṣùgbọ́n tí gbogbo rẹ̀ tó já sí pàbó ìyáyà ni ìdúró sí o ìbẹ̀rẹ̀ òsì sí oníṣẹ́ré mi kúkéré master ń ṣì kúkéré sí nítorí pé mo sì ń tẹ̀síwájú níṣẹ́ tí orí fi rán mi. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rí tẹ̀rí ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ subscribe kẹ́ ẹ sì taago eléyìí tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bọ́tìnì tẹ̀lé subscribe yìí bákan náà ẹ like ẹ share kẹ́ ẹ sì fi kọ́mẹ̀ntì yín sábẹ́ ìròyìn wa lórí Facebook ẹ lè follow wa ìròyìn Fẹ́lifẹ́li TV lórí Facebook mo gbà ládùúrà títí dìgbà míì tẹ́tù máa bá ìròyìn ọ̀tún pàdé ilé ònílé wa ọ̀nà nínà wá yóò dára fún wa fún mi Adémúgà lẹni tó múlò ìwà sójú àbóhùnmáwòrán yìí ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.